Bismillah wa salatu wa salam ala rasulillah. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, ọba tí ọlá rẹ̀ ga jùlọ. Ó sì ní àti yín kò lórí dáadáa. Ọlọ́run, ó fẹ́ bẹ́ẹ̀ kẹ́dà ó wà lórí dáadáa. Èyí tó ga jù nínú orí rẹ̀ ní kéèyàn jẹ́ Mùsùlùmí. Ó wá fẹ́ bẹ́ẹ̀ fẹ́mi àti yín, ó ṣẹ́ wa kò lórí jẹ́ Mùsùlùmí. Ọlọ́run á bí àfààní rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ atán lérí ẹ̀. Gbé wa dìde níjẹ́ Mùsùlùmí, ṣe wá ní ọmọ àlìjánà. Ọlá bọ́lọ́run ti tó. Tá a bá wo tọ́pìkì mi yìí, mo ní àbòsí àwọn Mùsùlùmí Yorùbá lórí mídíà. Alàgbà blọ́gà. Ọwọ́ mi hálé ni mo bísí gan látàná tiẹ̀ ni, torí pé bọ́lọ́run ti ṣètò gbésí ayé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì ní mọ́ travel láàrin ọdún kan, tèmi ò rí bẹ́ẹ̀. Ìrìn àjò ni. Ọlọ́run jẹ́ á máa lọ láyọ̀ ká máa bọ̀ láyọ̀. Bí mo ti wọlé náà tí ọ̀pẹ́ ni mo bá post kan pàdé, torí ní mọ́júmọ́ ìní àbílálẹ́ àná mo come across fídíò Sheikh wa àbúrò hima àfisọ́ olówóró àwọn lórí Facebook. Erémọdé ni mo pè. Kí n wo fídíò yẹn, mo rí pé ó súnmọ́ 4 hours, wákàtí 4. Yorùbá sì ní àgbàlagbà tí bá ń sáré inú ẹ̀kan, bí ọba lé nǹkan lé. Nítorí bá lè mú àgbàlagbà fà kí wọ́n lè ṣe prógrámù lórí ọ̀rọ̀ kan tó fi gọ̀ tó báyìí. Ọ̀rọ̀ náà mo padà wá wò, mo rí pé àlàyé tó kúnná bẹ́ẹ̀ nú ẹ̀. Wọ́n sọ̀rọ̀ débi kan, ara mi mú mi, mo rí pé nǹkan tí bàbá yìí fẹ́ kó yé gbogbo ara yé ni pé kálukú ọmọ tàtàrà ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ẹ̀dẹ́ lérí ibú. Mi tí lè padà wò tá gan, torí pé ó sì kú bí bóyá bí 1 hour 10 minutes àbí nǹkan kí n fi wò tán. Ibi tí mo wò dé níbi tí àfà Malam Yusuf Adépọ̀jù lọ́ba ṣe dáadáa fún ibi tí wọ́n ti pè wọlé ni mo wò dé. Ọ̀rọ̀ tí bàbá náà sọ pẹ̀lú àlàyé wẹ́lẹ́wẹ́lẹ́, Ọlọ́run bá ṣàlékún orí wọn. Mo padà wá bá post kan pàdé ńsìn. Ìyẹn ló tún wá jẹ́ bànújẹ́ fún mi pé kí ló dé? Àwa Mùsùlùmí Yorùbá ìgbà wo la fẹ́ ṣe léyìí dà? Ṣé rí kí Facebook ó tó dé, kí mídíà ó tó dé, kí YouTube ó tó dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kálukú ló ní oníjà rẹ̀. Kálukú lẹ́ni tí ń bá jà. Àmọ́ ìgbà tí Facebook wá dé, ó tún ní àṣírí òun àti ta ló níjà. Ẹlòmíì lè lẹ́ni tí ń bá jà lábẹ́lẹ̀. Àmọ́ nítorí pé kọ́sítọ́mà rẹ̀ tí wọ́n jọ jó níjà, òun náà sí lórí Facebook, lè mọ̀ bóyá ládùúgbò wọn àtàwọn fámílì ẹ̀ wọ́n jọ ń gbógun tira wọn, àmọ́ kò dórí Facebook, kò jẹ́ ẹ̀ mọ̀. Àmọ́ èyí tí ó fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ ara ẹni dọ̀tá ara ẹni tí èèyàn mọ ara ẹni tẹ́lẹ̀ tó jẹ́ pé Facebook náà ló sún yín kára yín, ló jẹ́ mara yín. Èrè Facebook náà lẹ ti pàdé, èrè Facebook náà lẹ ti bẹ̀rẹ̀ ìjà. Ẹlòmíì bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kí mídíà ó tó dé, Facebook padà tún wá ká lẹ́nu bá tó dé. ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káàkiri ayé. Àmọ́ tí àwa Mùsùlùmí Yorùbá tá bá wo gbọ́n mi sí omi ò tó táwa Mùsùlùmí síra wa ló ga jù nílẹ̀ Yorùbá lórí mídíà. Ìgbà wo la fẹ́ ṣe léyìí dà? Dìgbà wo? Tí bá sì máa bá a lọ rèé. Gẹ́gẹ́ bí Mùsùlùmí, kálukú wájọ nígbàgbọ́ pé àdéhùn Ọlọ́run sí gbogbo ará ayé ó ní wípé a'udhu billahi minash shaitonir rajim. Inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́run ní dájúdájú èmi Ọlọ́run, mi ò ní forí jẹni tó bá ṣẹbọ pẹ̀lú mi. Àmọ́ mo lè forí jìyàn tó bá wù mí fẹ́ni tó bá ṣe ẹ̀ṣẹ̀ mi tó yàtọ̀ ṣẹbọ. Ẹlòmíì lè máa pariwo, ẹ máa lọlé àfẹ́jálàbí, ẹ máa sóògùn, ẹ máa ṣẹbọ. Àmọ́ ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ náà. Ẹlòmíì ní confidence lórí wípé tóun bá ti ṣẹbọ, òun fìrì lọ́wọ́ ìyà Ọlọ́run. Ṣebí liman yasha lọ́lọ́run bá pè. Fẹ́ni tó bá wù mí, ta ló ní confidence lórí ìwo ní òbí Ọlọ́run bá nínú? Bẹ́ẹ̀ lómi ṣe ń bá gbèsè ayé rẹ̀ bọ̀ tẹ́lẹ̀, bóyá kí mídíà ó tó dé. Tá a bá mọ̀, tá a bá ń gbórúkọ ẹ̀, ẹni Ọlọ́run la bá máa pè é.
àmọ́ upload ọ̀rọ̀ ẹlòmíì ó jẹ́ mọ̀ pé tọ́ ẹlòmíì ó sọ̀rọ̀ láti bí ọdún 3 sẹ́yìn láti bá ti Facebook ti dé ẹ̀rí fídíò rẹ̀ àmọ́ fídíò rẹ̀ yọ kátẹ́ padà rí ó túnà àṣírí rẹ̀ pé tọ́ kọ̀rọ̀ yàrá tọ́ wà á rò pé ìjẹni Ọlọ́run ni a sì ń tọ́ ìròrí ẹ̀rí ẹlòmíì náà padà jáde wọ́n upload fídíò rẹ̀ ń tọ́ padà dá sí náà pé ẹ wá ń sọ pé kíní kan ọ̀dá ẹ̀ka dé lójijì ẹni ká má sóògùn mọ́ ká má yẹsẹ́ wò mọ́ níbo lẹ́yìn tí ń bọ̀ tọ́ a jẹ́ pé àìdásí rẹ̀ láti jọ yìí kí ló túnà àṣírí rẹ̀ fún àwọn ọmọ Facebook ni ẹlòmíì náà sì ní ń dá sí láti ìgbà tó ti dé àmọ́ ẹ kàn máa rí pé ẹni yìí ó lè mọ ẹlòmíì gan dìnnáyìn ẹ má sóògùn torí pé òun gangan ò mọ̀ kì í jẹ́ pé bẹ̀rù Ọlọ́run ìpayọ̀ Ọlọ́run ló sún débẹ̀ ń rí oògùn lílọ bí a ń lọlé babaláwo bí a ń lọlé aláàfáà yẹmí wò bí ó rí bí nǹkan dọ̀tí ni kì í jẹ́ pé bẹ̀rù Ọlọ́run ló débẹ̀ fún torí pé tí bẹ̀rù Ọlọ́run bá débẹ̀ fún yàn èèyàn mọ àwọn kankan tó tún lè gbé yẹn kàbínú Ọlọ́run téèyàn jìnà sí èmi pásánà gẹ́gẹ́ bí kí Facebook tó dé torí pé bóyá ìbanilórúkọ jẹ́ ìmọ̀ búyàn yẹ lómi ìmọ̀ rówó látara ẹ̀ owó tí yóò wà rí tó fi kàbínú Ọlọ́run tẹ́lẹ̀ látàrọ ọjọ́ tèmi tí mo bá mọ̀ọ́mọ̀ ṣe jàǹbá fún èèyàn nípa owó tó bá jẹ́ pé 1000 naira èèyàn àbí 200 naira èèyàn ni mo bá mọ̀ọ́mọ̀ ṣe jàǹbá fún tó fi jẹ́ tèmi láàrin ọjọ́ kejì sí ọjọ́ kẹta màá pàdánù owó tó dọ́bù owó yẹn nípa lè di 5 lápèjúwe kí n jẹ́ 100 naira yẹn mọ́lẹ̀ tí mo mọ̀ọ́mọ̀ torí pé Ọlọ́run ẹ̀dá yẹn rìn kiri ọmọ mi o ìgbà tó bá fi tọ́jọ́ kẹta sí ọjọ́ kejì màá sọ bí 1000 naira nù nítorí 100 naira ìyẹn bí kì máa sọ́ra pé tọ́ ẹ̀dá ìwá rìn kò rí ọmọ mi ẹlòmíì wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ aburú ń sì rò pé mo jẹ ìyẹn bí tọ́pọ̀lọpọ̀ bá rí ọ̀rọ̀ ẹnìkan lórí mídíà ẹni tó láǹfààní tó lè pe nọ́mbà ẹ̀ kẹjọ sàsọyé pọ̀ pé ń tẹ́ wí kílẹ̀ míì kílẹ̀ ń gbà yín tí wọ́n bá rí gẹ́gẹ́ bí iṣẹ́ ládàá tó fi bọ́lọ̀ ń pàdé dáadáa kí ló yẹ kó sí ọmọ ìgbà tí mídíà yìí dé ọ̀pọ̀lọpọ̀ lè ti ṣe mistake lórí àwọn kankan tí ó yẹ kó dóhun àtẹnìkan pọ̀ bóyá ó ti dà wọ́n pọ̀ lápèjúwe ọ̀pọ̀lọpọ̀ tí kálukú náà sọ àtẹni tó fèsì àtẹni tí wọ́n fún lésì níbi tá a bá dé yìí tá a bá sí láyé mọ́ kálukú ti kọ̀ tán ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń bọ̀ padà máa gbọ́ wọ́n sì mọ tẹ́lómi bá sọ kọ́dà bẹ́lómi bá rí i pé òun wà right òun ní kíní kankan lórí mídíà òun àtẹni kankan òun ní ìsù kankan gbogbo tó ń sọ eré ẹ̀sìn lọ dálé tọ́pọ̀lọpọ̀ náà sì mọ̀ pé ọkà jẹ̀sìn lójú tiẹ̀ ni tí wọ́n náà ń ṣe yìí aburú ni ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn wá ọ̀la wọ́n yọ ẹlòmí náà kó nú ẹni àdúrà pé wọ́n ní ìṣẹ́ ní àdúrà ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá wọ́n rí ọ̀rọ̀ Facebook yìí gẹ́gẹ́ bí ìlànà kan táwọn lè gbàbẹ̀ bóyá lóko bóyá ní àsìkí kan tó bá jẹ́ pé ẹ bá wá rówó ń bẹ̀ tẹ́ẹ̀kùn lákẹ́ pàdánù alìkìyàmà ìyẹn dà àmọ́ tẹ́ẹ̀ bá rówó ń bẹ̀ tẹ́ẹ̀ rò pé bóyá ó kọ náà lẹ́fẹ́ ní ń bẹ̀ tó bá jẹ́ pé Yorùbá náà lájọ ń sọ ìran Yorùbá lágbàáyé mélòó ni population wa asá ló ń kà àjọjá sí pé population yìí ò ní kọjá àárín Yorùbá kì í tó wá sí gbogbo Yorùbá bẹ́ẹ̀ lómi ṣe da orí mídíà rú tó ìyá àwọn kan ò tí mọ̀ pé ó ti wà láyé wọn ò tí mọ̀ pé péjì ẹ̀ ń bẹ ìwọ̀nba péréte àǹfààní ayé tí yóò tàtà rẹ̀ kàbínú Ọlọ́run ibi tí ń lọ òjìnà ibi tí ń lọ rè ilé sọ́tán nísìn náà kí mọ wá lẹ́sẹẹsẹ kó lè bá clear sí wa ìwọ àti ta lè níjà àbòsí tá à ń ṣe fúnra wa lórí mídíà ìgbà wo la fẹ́ wá gbódẹ̀kùn sí Sheikh àbúrò ìmọ̀ àfisọ ọ̀rọ̀ àwọ̀ wọ́n sí prógrámù lórí ọ̀rọ̀ masura kò sí masura àti gbogbo bó ti lọ ní or less than ó ju 3 hours lọ close to 4 hours bóyá bí 4 minutes or 3 minutes ló kù tó fi pé 4 hours àgbàlagbà tàbá wá ní nǹkan kan nínú tí wọ́n sọ torí pé gbà tí ọ̀rọ̀ arábìnrin yìí ti bẹ̀rẹ̀ èmi rí pé àwọn kan ajáàkì ọ̀rọ̀ ọmọbìnrin yẹn láti lè máa fi àtáàkì Malam Yusuf Adépọ̀jù ọlọ́mbà kún wọn lọ́wọ́ bá wà pẹ̀lú wọn torí pé àwọn tí wọ́n mú àfáà yìí lọ́ta tẹ́lẹ̀ àwọn ń wá irinṣẹ́ kan bí mídíà ṣe rí nìyẹn o tájẹ́ ti ẹlòmíì ń gbìjà àwọn kan nítorí tí ó jẹ ń gbìjà àwọn kan tí ó tàtẹ̀yìn ẹlòmíì ń wá ọ̀nà kan ó fẹ́ lọ mọ́ káfà ó fẹ́ máa gbowó fà
tó náà sì mọ̀ dénú ẹ̀mí ẹ̀ pé ẹni tó ń jà fún yìí ẹni yìí ṣẹni rí. ok málàmù wá pè wọlé wọ́n jọ sọ̀rọ̀ ìkíní kan wàhálà ti ṣẹlẹ̀ àbí nǹkan àbí ká parí ẹ̀ o wọ́n sàsọ́ torí pé nígbà tí àbúrò yìí máa ní ọlọ́run máa bà ní ara wa jẹ́ àbí nǹkan náà wá ní ó ti bàjẹ́ àbí nǹkan àfi ká wà tó ṣe sí fine máa ń bàjẹ́ àmọ́ tó lè mú ṣéèkì àbúrò yìí máa sọ bẹ́ẹ̀ àwọn náà ń fẹ́ dáadáa ni tó lè mú málàmù náà sọ bẹ́ẹ̀ àwọn náà ń fẹ́ dáadáa ni àbí bẹ́ẹ̀ kọ́ mo padà tó wá come across post kan láìpẹ́ ẹnìkan tó wá kọ bẹ́ẹ̀ pé ó wá kọ sórí post yẹn wípé Agba bloggers ń retí rìsọ́ọ̀tì hospital lórí obìnrin tí wọ́n detect hospital pé ó ní mental pé kó tó lè accept pé ọmọbìnrin yìí ní ọdẹ orí èyí tó dùn méjì ń bẹ ni pé Agba blogger àbúrò yìí máa wọn pé malam pé ká send the result hospital sáwọn nípa mọ̀súra yìí malam ọ̀ send ẹ̀ reason tí ò jẹ́ kí malam ọ̀ send ẹ̀ sọmọ ẹ̀kọ́ yẹ ká jẹ́ kábọ̀rọ̀ yìí mọ̀ pé èmi ní ò tí ní lọ́wọ́ ni àmọ́ ẹni sùúrù fún mi àmọ́ kí wọ́n request fún kankan kẹ́ ẹ má send ẹ̀ sí wọn àwọn náà máa doubt kankan pé àwọn dẹ̀sẹ̀ fẹ́ kọ́ra náà rẹ̀ pẹ̀lú ń tó ṣẹlẹ̀ pẹ̀lú pé ó dàbí pé lóòótọ́ ń tẹ́ sọ yìí Ọlọ́run nìkan lọ́ba tó mọ pàápàá gbogbo tó lè rọ́lù àti mi àti yín ọlọ́mọdé akádàmú tó lè mú làákà yìí máa ṣiṣẹ́ kí sẹ́ǹsì ìyẹn máa yá wèrè tán yẹn sì máa yá aláàbọ̀ àìsàn burúkú gbogbo àdánwò bí ọlọ́mọ ìkà wa kò sẹ́ni tí ó dùn mọ́ àwọn ọmọ tí ọmọbìnrin yìí náà bí káwọn èèyàn máa kọrin eré kì í lè dùnú àwọn ọmọ yìí náà lẹ́yìn wọ́ ọ̀la tá bá ń kọrin burúkú kì í yá àwọn ìbànújẹ́ tí wọ́n náà ní lẹ́yìn wọ́ ọ̀la pé ìyá wọn torí pé ayé wọ́n pákéjì ẹ̀jọ́ ni wọ́n padà fi bú wọn bóun náà lọ bá ṣàfọwọ́fà òun náà ni òdó ní gbèdéke pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mi lọ̀rọ̀ yìí gbogbo àwọn tóun náà rí pé wọ́n jáde kóun náà wá sí làákàyè pé ṣé ọ̀rọ̀ ń lọ ká wọn láàánú àbí àwọn ẹni yìí wọ́n fẹ́ máa lò wọ́n fi àtáàkì ẹni tó jóníjà tàwọn kóun náà wá fírí ààrẹ fèsì ara yẹn ẹyọ tèmi kú òun náà rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá kálukú ní tí ń jà fún àwọn agbègbè kan bẹ táwa fi ń rí tí Malam Yusuf Adépọ̀jù pé wọ́n dá àwọn agbègbè bòmí ń bẹ tẹ́lòmí lè fi rí pé lápẹ̀jú ìgbà tí wọ́n pè wọlé lánàá níbi program àbúrò yìí máa yìí tẹ́mi expect kí wọ́n sọ ní pé ọjọ́ tẹ́ request fún bóyá wọ́n sì sọ but mi gbọ́ ọjọ́ tẹ́ request fún resort yẹn mo gbàgbé ni àrílọ́wọ́ mọ́ ni ìfẹ́ fún yín pẹ̀lú rísì kan sí kejì ni ṣe mọ̀ pé kálukú lè free mind ẹ̀ lórí pé tọ̀ àmọ́ ẹni tó padà wá kọ post lé ní orúkọ yẹn mo padà sáàsì fún padà mi rí mọ́ ìbá ń pè ẹni tó yẹ kí n pè àmọ́ kọ́ padà gbà pé àtúnṣe sọ́nù burúkú sáwọn pé sáwọn wálé òkú àwọn lè kọrú ẹ̀ kó wá jẹ pé látọ̀dọ̀ orú wọn ni kéèyàn máa dájú Agba blogger kọ Sheikh àbúrò ìmọ̀ ẹ wo àwọn tẹ́ tuntun fún láǹfààní ìmọ̀ àfẹnú àbùkù karú wọn lágbègbè ẹ̀sìn wa àwọn tí wọ́n bá lè máa pẹ̀lú wọn lágbà blogger kó wá jẹ pé láti kíá ìròyìn bẹ́ẹ̀ ni irú yóò ti tún máa wáyé pé Agba bloggers àjọ jásí pé àwọn tí orúkọ burúkú ìtẹnu wọn jáde ẹ̀yìn náà kún wọn lọ́wọ́ nìyẹn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ sáburú ọjọ́ kọ́pọ̀lọpọ̀ ló lè create pages tó yẹ pé èyí tó bá fẹ́ máa fi àtàkì ẹnìkan wọ́n fẹ́ máa bíbá àwọn kan ló kọjẹ́ ẹ̀ nímọ̀ kó náà ní control ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìjẹ́ mùsùlùmí àìṣẹbọ pẹ̀lú Ọlọ́run nìkan kọ́ lórí mú ìyàwó náà àìmọye àwọn wà tó lè sọ̀yàn dọ́mọ náà lànà bìsánà sọ́nà tó pé kuffa sharraka anin nas fa inna as-sadaqatu minka ala nafsik dábúrú ẹ̀ dúó ọ̀làǹfààní ọlẹ́ bàyàn ló kọjẹ́ táwọn yóò ní mọ̀ pé ọlọ́mbẹ lábẹ́ ọmọ tó lè gbé jáde lórúkọ èèyàn táwọn yóò máa kọ́ ha pé wọn ní mọ̀bí tó ti jáde àǹfààní ẹ̀ ọ̀ní anúbìsánà sọ pé dáwọ̀ ẹ̀ dúó àìsàbúrú fọmọlà kejì yẹn yóò máa jẹ́ sàrà fún ọ fi ṣe sàrà gbogbo èèyàn kọ́ lè háwó fún bọ́ọ̀ bá tiẹ̀ lówó tí bọ́yọ́ bí a ń tẹ́wó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní onírà àǹfààní ẹ̀jẹ̀ àmọ́ torí pọ̀ jálábúrú ọ̀wá faburú yẹn kàn wọ́n kí ní ọmọ jẹ́ fún ọmọ yóò máa jẹ́ sàrà fún ẹ̀ ìkan wọn ní mẹni tí wọ́n pírètì ẹ̀ ọ lè máa lu àwọn ẹnìkan tí wọ́n máa post nǹkan kan ìgésì ẹnìkan wọn ní máa ta ní bẹ̀rẹ̀ abẹ́ àmọ́ lágbára ẹ̀ ọwá rò lẹ́mìí pé jẹ́ fílẹ̀ sàárà ni ó máa jẹ́ fún ọ kí ló bí tàbá láburú kan tá a lè ṣe ká má ṣe ká lè bá rálì jánáwọ̀ ṣe bí nítorí pé ìṣeéṣe
àìṣẹbọ pẹ̀lú Ọlọ́run kó má gbé wa wà àlìjánnà ni àmọ́ ká tún ní sí olóore mi tó lè gbé wa wà àlìjánnà. Okay, tó bá yẹ pé malam náà come across irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé àgbà blogger ń request fún resort hospital tí malam bá mẹ́ni yẹn àbí káwọn gangan kọ lórí post wọn pé gbèsè ra yín why tẹ́ fi tún lè máa dá sí àbí gbogbo fídíò tí Sheikh àbúrò yìí máa ṣe láàrin 4 hours sí tí malam bá ní comment lórí ẹ̀ káwọn náà sọ̀rọ̀ lórí àbí kí wọ́n pè wọ́n padà after program pé ọ̀rọ̀ báyìí tẹ́ sọ kọ̀dẹ̀ lọ́bẹ̀ o eléyìí lòdodo bẹ̀ eléyìí ni irọ́ bẹ̀. Ǹjẹ́ kí Sheikh àbúrò yìí mọ́ kí ni mistake táwọn ṣe lórí ọ̀rọ̀ 4 hours yẹn kí nǹkan mi ò tún máa wá tibẹ̀ jáde yìí àgbà blogger yẹn retí resort ń ṣe tí ń retí kíní kan ìgbà wo lẹ fẹ́ kí irú ọ̀rọ̀ báyìí ó wá sópin ṣe bá sì máa bá lọ rè gẹ́gẹ́ bí mùsùlùmí ìbànújẹ́ ní máa ń jẹ́ ká ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí mídíà lórí Facebook ká ní tọ́pọ̀lọpọ̀ ń sọ lábẹ́lẹ̀ nípa ẹnìkan tọ́pọ̀lọpọ̀ mọ̀ pé kódà ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé tí lágbájá sọ nígbà lámàáyín fún mi kódà ẹ tún wá rí pé ẹni tó sọ̀rọ̀ ẹnìkan fún yín láì dá lábẹ́lẹ̀ pé èmi náà mọ̀ pé kò dúró tán ó ní àwọn mistake kan ẹ tún wá rí pé ẹni yóò mọ̀ defend ẹni yìí ní public to the call láti máa tún bá àwọn kan lórúkọ jẹ́ pé àfáà táwọn nu àwọn mufti táwọn nu bẹ́yìn ọba sí gbà yóò sórí ibú yóò tó fò gẹ́lẹ́ kan fàálà ya gbogbo wọn ẹ máa wò pé kálí ẹ̀ mọ́ntẹ́ni yìí ń sọ lábẹ́lẹ̀ nípa ẹni yìí kò ní jẹ́bànújẹ́ fún yín pé a jẹ́ pé n tó kílíà sí ni pé ní eré ni lápẹ̀júwe yìí máa tráì díẹ̀ bọ́lọ̀ ti fún mi lágbára ma láti lè pe àwọn èèyàn kọ̀ọ̀kan ìgbà tó mọ̀ rí pé àfáà wa dáadáa kan ìmọ̀jòkó sára àfáà náà tó yí àfáà yìí kọ́dà bí èèyàn bá bú àfáà yìí kò ní fi pé olódo kò sí ẹni náà tó lè fi bú àfẹni tí ó bá pẹ́ gan wọn torí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ní alẹ́ odò láyé àkàfá wọ́n yí àkàfá yìí tán o wàlẹ̀ bógidù tùbùdí lákàlẹ̀ àìnáà ni ìfẹ́ kò ṣe fipamọ́ ẹni tó bá nífẹ̀ẹ́ sí kò ṣe fipamọ́ àmọ́ tí dà bá ti dé èèyàn máa di jújà ni àmọ́ tó ti bẹ́ mùsùlùmí ò gbọdọ̀ di jújà ẹni tí ó pe àfáà yìí lólódo ajẹ́pẹ́ni tí ọba mọ̀ jù wọ́n lọ dáadáa ni mo rí pé àfáà yìí máa wá sábà lọ tán bá bọ̀ kọ́dá bá láwọn tírìtì ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ málàmù yìí wọ́n máa yà sí wọ́n kàlẹ́ máa dà akọ málàmù wọ́n wá pè wọ́n ẹ̀yẹ afẹ́ẹ̀sìn ẹ̀yẹ máa tírìtì ọ̀rọ̀ ẹ̀sìn lọ ẹ fi ọ̀rọ̀ tí wọ́n lẹ̀ àfáà náà sì àwọn náà lánàá dáadáa ló jẹ́ kí wọ́n lè listen sí mi wọ́n bá gbé mi sí conference call agbéra wa sí conference call náà bẹ̀rẹ̀ sí ìkan nínú àwọn tájọ wà lórí conference call yìí wá ní àpèjúwe rẹ̀ o wọ́n ní ibi tí ọ̀rọ̀ ti wọ́wọ́lé jẹ́ mẹ́ta yìí àfáà gbogbo Salafi 1990 kó tó rí pé ọ̀rọ̀ yìí padà wá jẹ jáde ó wá débi tó dé yìí wọ́n ní sẹ́mọ̀ mọ̀ pé bí 3 years ago tí ìgbàgbàgbé ìgbà tọ́rọ̀ ṣe bí ọ̀rọ̀ mo pe àwọn sákìyèsí lábẹ́lẹ̀ ẹnìkan kan ọgbọ́síjọ́ náà wọ́n ní mo pe àwọn sákìyèsí lábẹ́lẹ̀ pé àfáà yìí ibi táfà yìí belongi sí rẹ̀ mo dẹ̀ ṣàlàyé irísí kọ̀ọ̀kan pé ibi táfà yìí belongi sí rẹ̀ o wọ́n nígbà tọ́rọ̀ Salafi 1990 wá dé lóòótọ́ àwọn wá rí pé tí mo sọ fáwọn lábẹ́lẹ̀ kò yí apá ká ní tí mo sọ fáwọn lábẹ́lẹ̀ mo padà tún wá stand lórí mistake àfáà yìí náà wọ́n ní àwọn rí pé ọ̀pọ̀lọpọ̀ dáadáa wọ́n tí ma sọ mọ́ fẹ́sẹ̀ ìsọ́fù náà àwọn rí pé tó bá jẹ́ pé in tí ma sọ fáwọn lábẹ́lẹ̀ táwọn dì mọ́wọ́n pé ibi táfà yìí belongi sí ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí àyèsí dédé tí wọ́n tó clear sọ́pọ̀lọpọ̀ nílànà ti súnà yìí torí pé táwọn ma sábà fẹnu àbùkù káwọn àfáà Saudiya alẹ́ máa dákọ̀ bàbá Uzemi rahimahullah zẹ́ obìnrin báàsì àti irú wọn bẹ́ẹ̀ Ali Sheikh àtàwọn orú wọn bẹ́ẹ̀ Sheikh Madekhan wọn máa ń fẹnu àbùkù kàn wọn kódà níjọ́ kan fídíò wọn kan bẹ tí mo wù tí mo ní kí ló ṣẹlẹ̀ tí wọ́n bá yẹn àtàkì àwọn àfáà Saudiya báyìí kó wá jẹ pé irú wọn yẹn ẹni tí ó wá súnmọ́ wọn yìí tó ń fẹ́ dé ní déédé àbí tó ń fẹ́ wà lórí dáadáa pé àwọn àfáà tẹ̀ kí ni mistake wo làwọn àfáà yìí ṣe tẹ̀ fi nítorí àtàkì wọn tó fi jẹ́jẹ́ sí pé àlébù Saudiya lẹ́yìn máa ń sọ àwọn náà tún wá ń fojú dáadáa wo ẹni yìí dépò pé àwọn náà tún wá ń defend irú wọn bẹ́ẹ̀ ní public pé àwọn tí wọ́n ní máa bájárun àwọn tí wọ́n ní máa bájánu o torí pé súnà kárìmí àlọ́dù lọ́pọ̀lọpọ̀ wọ́n fẹ́ ṣe
wọ́n fẹ́ káwọn kan mọ́ ara wọn pẹ́ ní eré làwọn wọ́n fẹ́ káwọn kan mọ́ ara wọn fẹ́ ní eré làwọn kò sí rọrùn bẹ́ẹ̀ èyí ní ọmọ wọ́n wá ní ìgbà tí ọ̀rọ̀ wá jẹ jáde ní public tó wá di pé ọ̀rọ̀ Salafia 19 àwọn rí pé wọ́n ní tó bá jẹ́ pé mi náà bá lọ lé títóbi rí Ọlọ́run ká ní stand mi ní public bá lọ ìgéṣin tí mo ti sọ fún wọn tẹ́lẹ̀ ní lábẹ́lẹ̀ sọmọ̀ pé àwọn náà mọ̀ wò pé yóò àrọ̀ mọ̀ tàwọn pé irú kí ní sọ ṣẹ́bẹ́ mi náà àwọn lásìrí mi lọ́wọ́ àìbẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ wá lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́yìn rò pé ní eré ni wọ́n ń ṣàbòsí fún àlùmọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá wọ́n ń ṣàbòsí fún àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá nínú àwọn tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe tí máa ń ṣe ìdọ́bà yẹn àwọn àfáà mú kòkó ìkan nínú àwọn àfáà tí kan nínú àwọn defender kálukú ń bú lẹ́nu jẹ́ mẹ́ta mo fídíò wọn kan ní jẹta kọ́ ní bílánà sí ìbírí aláàrọ̀ àná wọ́n wá ń sọ wípé ọmọkùnrin tí ń bú àwọn yìí o àwọn òbí ẹnìkan kan kó bá wọn fún lésì o àwọn jọ ibi táwọn fọ̀rọ̀ náà sí ni pé tó bá jẹ́ pé òun lọ bá kọ́kọ́ kú àwọn gbogbo tó ṣe láfáwọn láì dà wọ́n yáfẹ́ ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé àwọn làwọn bá kọ́kọ́ kú àwọn òtòrò lálùkìyàmọ̀ sọ pé wọ́n ní àwọn ọ̀bẹ nìkan kan kó bá wọn kó dìfẹ́ǹdì àwọn o àwọn àfáà táwọn léyìí ń dìfẹ́ǹdì táwọn fi ń torí ẹ̀ sọ́ra wọn di ẹni bí ayérayé wọ̀nyí lọ yìí sáfáà tí wọ́n yìí ṣe fídíò pé àwọn ìbẹ́ nìkan kan ṣe ẹ má dìfẹ́ǹdì ní o sẹ́mi náà dáa tán ni èmi tẹ́ ń dìfẹ́ǹdì pé mo ṣe sẹ́mi náà ní mistake àwọn fi wọ́n lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń dìfẹ́ǹdì wọn yìí àti yìí tó ti ràn mọ́ mi gan tó ní síríkù ní ọ̀rọ̀ aláǹgbá ẹ̀kejì wọ́n fi ń ṣe fọ́wọ́ náà ní àfáà tó ń fẹ́ máa dìfẹ́ǹdì yìí kí lóun náà wí lábẹ́lẹ̀ kí ní wí níta gbangba ẹ tó máa tẹ̀lé mi ká lọ ẹjẹ́ mú kéékèèké subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk yóò máa jẹ́jà ìjà ò ní tán lóògbà tó bá já sí pé ẹni tí wọ́n ń sọ fara ayé tí wọ́n náà mọ̀ lábẹ́lẹ̀ pé ẹni yìí náà láwọn kùdìẹ̀kùdìẹ̀ kó wá jáde ní public kó máa dìfẹ́ǹdì ẹ̀ máa fi against àwọn kan